Hi guys, I welcome you all to SP Media TV. Ojú òní tí yín o. Àmín. Ní ṣọ́kú o. Àmín. Ní fẹ̀yìntì sunkún ọmọ o. Àmín. Tó bá rí yàtọ̀ tó lè jẹ lórí o. Mo ìwà lórí ọkùnrin mi nílò obìnrin láíláí. Orí ọkùnrin ló tún ṣì wà. Orí ẹ̀ náà mo ìwà. Àwọn obìnrin ló yẹ ká gbádùn ọmọ jù tó ráwọ̀ la jìyà lórí ọmọ jù. Bẹ́ẹ̀ni. Bàbá ò jìyà rárá. Jọ sọ́jà tẹ́ jẹ. Àníyàn pọ̀ mélòó la bọ́ ọ̀ sọ́jà tẹ́ jẹ. Ìjọba tó wà lọ́tà àkọ́rí ibi iṣẹ́ tó tó pa wá lọ́ máa bọ̀. Ìjọba àrọ́kọ̀ tá a fẹsẹ̀ ṣọ́délé. Òòrùn gbogbo yìí máa ti. Wèrè ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ò lè san lọ́dún yìí o. Wọ́n ló mọ tó mú ojú rọ̀ ló ń kàkó. Ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ìgòrè. Ọ̀pẹ̀ bẹ́ẹ̀ tí o bá lóyún rí kó o kà lóyún ọjọ́ kan rí. Wàá mọ ìnira iná ni mo sọ fún ẹ. Ilé lóyún. Ni wàá mọ ìnira tí obìnrin rí ẹ̀ ní fọlọ́ọ̀kú lábàlá ọlọ́run. Tọmọtọmọ. Tí obìnrin bá ní oyún láti oṣù kìíní. Oṣù kejì. Oṣù kẹta. Ọ̀pẹ̀ bẹ́ẹ̀. A máa forí polè. A máa lọ sí ìwọ ọkùnrin o ti forí sẹ́ńkì lọ. Ẹ̀kún ló bá sọ́ọ̀yì òkú àkẹ́rì. Ibi tó ti forí lọlẹ̀ wọ́n lọ pẹ̀lẹ́ mọ́ ìdíyà. Sọ́ọ̀rì mọ́ ìdíyà. Báwo ló ṣe ń ṣe? Tó kík, tó ń mí, tó ń dún, tó ń gbá bọ́ọ̀lù. Gbogbo ẹ̀ nígbà tó bá di oṣù mẹ́fà abẹ́ sí rí fún ọ. Oṣù mẹ́jọ ọ̀pẹ̀ bẹ́ẹ̀ tó bá tẹ̀lé obìnrin délé bọ́ rúùmù. Níjọ́ bá fẹ́ bímọ àbí alágbó ọmọ kò gbọ́dọ̀ ṣépè fún yàn. Ìnira yẹn máa ń pọ̀ jù. Ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ó wá bí ọmọ tán. Kó tó dọjọ́ kó mọ obìnrin ló máa wẹ̀ fọmọ. Bẹ́ẹ̀ni. Ọkùnrin akẹ́ni àwọn mi ti bímọ dásọ̀. Wọ́n á máa jóra fọmọ. Láti ní kọ́sìmì kan. Wọ́n á máa jóra fún ìyá ọmọ. Nígbà tó wọ́n bá tún wá bẹ̀rẹ̀ sí dàgbà díẹ̀díẹ̀. Aago mẹ́rin sí márùn obìnrin jíjí. Ẹ̀yin abiyamọ yé ní bóyún kú lágbára Ọlọ́run. Àmín. Aago mẹ́rin sí márùn wọ́n jíjí. Ọkùnrin tó wá fọṣọ ọmọ. Wọ́n á tọ́jú ọmọ. Wọ́n á tọ́jú ọkọ. Ọkọ kan ti lọ bí iṣẹ́ ń tiẹ̀ ní o. Aago mẹ́rin ọkọ gidi náà ti jẹ́. Ó ti lọ bí iṣẹ́. Fọ́ báyìí kò sí mọ́tò dalẹ̀ pátápátá. Nígbà tó wọ́n bá fẹ́ lọ skul á fún ọmọ ẹ̀ á wù aṣọ fún ẹ. Bẹ́ẹ̀ni ọ̀pẹ̀lẹ̀ mò ń mọ̀. Wọ́n ń pe kinní kan ní wèrè abiyamọ lónìí fẹ́ ká rí. Àmín. Tọmọ bá jáde skul táwọn àwọn ẹtí yàrí àwọn ẹgbẹ́ ọmọ ẹ̀ tí ò rọ ọmọ tiẹ̀ kó máa ṣe odidi èèyàn nù ló máa gbé lẹ̀ ni. Oh God. Kó wá dé skul kó ní ọtí wíńdò ọmọ ti lọ lé. Àmín àtẹ̀lé. Ọmọ wa dàgbà tán. Wọ́n wá ní kọ́ ọmọ ó tọ́jú àwọn òbí ẹ̀. Ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn wá ní bàbá ní kó kọ́kọ́ tọ́jú. Yóò tọ́jú wa. Ó sì máa tọ́jú bàbá. Nígbà tí ìyá jẹ wàhálà tó báyìí lórí ọmọ. Orí sọ́nà. Ẹ jọ̀ọ́ tó bá ní opportunity láti ra mọ́tò ẹyọ kan ọ̀tọ̀ nìyẹn. Tó bá lọ opportunity láti ra mọ́tò méjì. Á gbé kan fún bàbá. Á gbé kan fún ìyá. Ṣùgbọ́n tó bá gbé ẹyọ kan ló yẹ kó rà. Ó fẹ́ rà tàbára ká. Ìyá ló máa gbé fún. Ìyá rìn di òjẹ́ gbarú ẹ̀. Àmọ̀ kọ́kọ́ ló lówó orí àyà. Ẹgbẹ́ ní gbà. Ìyá tó rìn di òjẹ́ gbà. Ẹgbẹ́ ní gbà. Ẹjọ́ sá ẹ má dá ẹ má dá Mr. Latino. Ẹgbẹ́ má gbà á. Ṣùgbọ́n nígbà bọ́kọ yìí. Torí ẹ̀ ni wọ́n jìyà lórí ọmọ. Ṣé òògùn tí wọ́n sọ ni? Bẹ̀táyé ti dáyé káyé o. Tí ó bá tún ní opportunity pé a fẹ́ kọ́ ilé tó bá lágbára méjì ó dáa. Kó kọ̀kọ̀ fún yà. Kó kọ̀kọ̀ fún bàbá. Ṣùgbọ́n ẹyọ kan ló lágbára. Ìyá ló máa kọ̀. Bọ́ọ̀lù ṣe ń ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ mọ́ mi. Tó bá kọ́ ní. Àwọn ní ilé ọmọ mi máa gbé. Ilé ọmọ ọkùnrin ò ṣe wàhálà tó pọ̀ lórí ọmọ tó yẹ. Ó dáa. Nísìnyí kò tún wá wò nǹkan o. Ẹlòmíì máa ń sọ pé ó lọ bá tọ́mọ lu òyìnbó. Ṣé ẹ mọ̀ pé ìwà alálòbí tó lọ sí tó lọ bá tọ́mọ lu òyìnbó? Ó gbádùn lọ ní ìlú èbó. Ẹ jẹ́ kí bẹ́ẹ̀ lọ tọ́mọ lu èbó. Èmi náà mo máa ń tọ́ pẹ́pẹ́. Ẹjọ́ tí slọ́ọ̀tì kan bá wà bí ọmọ yìí bí wọ́n lu òyìnbó. Ṣé ìyá ló yẹ kó tó lọ? Láíláí. Bí wọ́n ọkùnrin máa ṣe lání. Bàbá rẹ̀ lọ ní. Ìyá ló máa gbé ìfọ̀rọ̀. Ẹjọ́ jàre. Tí sàrà àbáyọ sí ọmọ tàbí sàrà àbúrúkọ ní ọsọmọ wa. Tí wọ́n ní ìkan nínú ìyá àti bàbá náà wọ́n fi ṣe tutù tó máa fẹ̀mí ẹ̀ lẹ̀. Ẹjọ́
ẹyẹ fẹ́ ṣẹ́mi lọ́sàn-án yìí o. ẹyẹ obìnrin fẹ́ ṣẹ́mi o. bóyá ẹ̀gbọ́n mi dáadáa. wọ́n kúkú gbọ́ ẹ lẹ́yìn. kó ra mọ́tò. ìyá wọ́n gbọ́ ẹ dísẹ́. àjọ wa dísẹ́ page. yes. kókó ilé. ìyá àjọ wa dísẹ́ page. yes. kó lọ lóyìnbó lọ tọ́jú ọmọ. ìyá àjọ wa dísẹ́ page. Ọlọ́run ní dẹ́ka fojú sunkún ọmọ. àmín. sàrà àwọn ayọ̀ sọmọ pé ẹ̀mí ìkànnù yẹ àti bàbá ẹ̀ la máa fi rẹ̀ ẹ̀mí ẹ̀ padà ẹ̀mí tá a ní kí wọ́n lò. mi ò gbọ́dọ̀ ṣe pé fún yín. obìnrin ò dá o. very wicked. selfish. ẹ̀yin obìnrin ò dá o. selfish selfish self. gbogbo orin tó dùn tó dùn. ìyá náà kọ́ fún. wọ́n ní ìyá ní wúrà iyebíye. gbogbo ẹ̀ náà ni. obìnrin ni o. obìnrin ni. ẹnìkan tó sọ lóyìnbó ní sweet mother. I don't forget you. tàbí ẹ̀kọ́ fún ìyá náà ni. dígí nìkan. dígí tó dé ìlàwé. kíláàsì tó wọ́n fọ́dà ní kíláàsì 5 naira. ìyá ni wúrà gold. bàbá ni dígí. bàbá ti di diamond. ìkàlẹ̀ yìí obìnrin. bàbá ti di diamond. tó o bá ní ọ̀pọ̀lọpọ̀ àdúgbò lẹ́kọ̀ọ́. ọ̀pẹ̀lẹ̀ láńlẹ́dì ló bá rí awó tí láńlọ́ọ̀dù ti lọ. orúkọ pàṣọ àdúgbò wa láti rí ní sẹ́yìn Ṣómólú. awó ti lọ. olúwa o láńlẹ́dì ló pọ̀ jù. awó ti lọ. yes. ṣùgbọ́n ti bàbá àti màmá. ọlọ́run jẹ́ ìyọ̀mọ yín. àmín. ọlọ́run ajẹ́kájọ láṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. àmín àmín. ọ̀pẹ bí òun mọ peter obìnrin ti ń bà mí. kí ló dé. ọkùnrin kan very active. yes. òun àti ìyàwó ẹ̀ wọ́n lọ́ọ̀fù ara wọn gan. ìfẹ́ ni. ìfẹ́ tó pọ̀ jù ní òun. ní èjì òwúrọ̀. àwọn méjì wájọ ń ṣe. wọ́n jọ máa jẹun ni. wọ́n jọ máa sùn ni. wọ́n jọ máa wẹ̀ ni. wọ́n jọ máa wọṣọ ni. wọ́n jọ máa lọ bí iṣẹ́ ni. kò sí tuntun. tọkọ ò bá ti bí iṣẹ́ dé ìyàwó ò ní jẹun. ìfẹ́ nìyẹn. ó wá di ọjọ́ kan. yes. ọkọ fẹ́ lọ bí iṣẹ́. yes. ìyàwó ti pray pẹ̀lú ọkọ. ọkọ lọ láàárọ̀. ìyàwó wà nílé. yes. nígbà tó tó bíi 3 o'clock. ìyàwó bẹ̀rẹ̀ sí pé ọkọ nọ́mbà ò lọ mọ́. kí ló ṣẹlẹ̀. this is very very unusual. yes. ọkọ mi mú pé nọ́mbà ò lọ 4 o'clock nọ́mbà ọkọ lọ sí ṣọ́ọ̀bù. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ìyàwó bá bẹ̀rẹ̀ prayer. yes. ọlọ́run. yes. mi ò bẹ gbàdúrà kí n fojú sunkún ọkọ. mi ò gbàdúrà kí n fojú sunkún ọkọ. ìwọ ọlọ́run jọ. bá mi mú ọkọ mi dé láyọ̀ àtàlàfíà. ọlọ́run eléjì ò ní kẹ́hùn. tí ìbárọ̀ kọ mi 6 o'clock nọ́mbà ò lọ. kò tún lọ náà. kó lọ. ó pe àwọn ọ̀rẹ́ ọkọ. no reachable. 7 o'clock nọ́mbà ò lọ. 8 o'clock nọ́mbà ò lọ. ìyàwó ti di wèrè sílé. yes. wàhálà ti wà. ayé ti bàjẹ́ lónìí. yes. nígbà ó di tó 10 lọ́kọ́ bá dé. kò sẹ́wù lọ́rùn. bọ́ksà ló wá ń di ẹ̀. àti singlet lọ́kọ́ bá ní à. máa jẹ́ kí ló ṣẹlẹ̀ mọ̀ sábà mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ibi tí mo ti escape èèyàn mẹ́wàá ló kú síbẹ̀. ìyàwó ní praise the Lord. hallelujah. ìwọ náà mo sọ fún ẹ. mo sọ. mi ní fojú sunkún ọkọ. Ọlọ́run tó gbàdúrà bọ̀. Ọlọ́run gbàdúrà mi. ó ń bọ̀. máa jẹ́ máa bọ̀. wá wẹ̀. kó relax. Ọlọ́run ò ṣe. Ọlọ́run ò ṣe. kò sọ́dún pátá ní pé. àfihàn wọn o. Ọlọ́run ò ṣe. ọkọ wẹ̀ tán ọkọ jókòó. máa jẹ́ fún mi ní story. kí ló ṣẹlẹ̀? ó níbi tá a ti ṣiṣẹ́. yes. ṣé a mọ̀ pé 7-story building ni. yes. bá a ṣe wà lókè tó bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí. yes. ṣe ní ọbẹ̀ sì jó ní gbogbo láti ìsàlẹ̀ lóòkè. second floor. láti second floor. ó ga jù. iná jó dé 3rd floor. ó jó dé 4th floor. ó jó dé 5th floor. ó wá kù floor méjì. bẹ́ẹ̀ làwọn èèyàn ń jóná mọ́lé. bẹ́ẹ̀ làwọn tó ń bẹ́ látọ̀jú window ni ó ń kú. ó wá kú òun wá pé ìwọ lọ́hùn. òun wá ti prayer òun àtìyàwó Ọlọ́run jọ. gbé mi escape. Olúwa. irú láúláú lọ́kọ̀ ọ́tà tó gbé barista ìjọsìn yóò gbé mi náà. jẹ́ kó gbé mi tó Christ jáde nínú rẹ̀ yóò gbé mi náà. miraculously lọ́kọ̀ bá escape. gbogbo aṣọ ti jóná. ó kù singlet. ìyàwó ní praise the Lord. hallelujah. ṣé wàá rọ̀gà lè ṣe wa. very useless man. very callous man. ó wá pè ó wá wá. yes. àwọn tó kú yẹn bíi 12. àwọn táwọn tó ní injury bíi 10. àwọn táwọn safety kankan ò ṣe bíi 2. nǹkan kò tiẹ̀ ní ṣe ọkọ mi lágbára Ọlọ́run. kankan ní ṣe. ọkọ wa ní ọ̀gá wa sọ pé gbogbo àwọn tí wọ́n jóná kú yẹn. yes. àwọn máa family wọn ní 50 million. yes. àwọn tí wọ́n ní injury. yes. 20 million. àwọn tí nǹkan ò ṣe. kọ́ máa lọ níláyọ̀ àtàlàfíà. ọkọ ní ìyàwó ní you are mad. you are mad o. you are a mad man. ó dẹ̀ bọ̀ lé. ó dẹ̀ wá lé. ó dẹ̀ bọ̀
wálé. ó dẹ̀ wálé. ẹ wo ó dẹ̀ mọ́ wá dúró ọkùnrin náà. àwọn tí a kú 50 million wọ́n ti 50 million máa ṣe láyé mi. wọ́n máa tún ayé àwa ṣe. sẹ́ni gómìnà láìkí owó díẹ̀. very very. sẹ́ni gómìnà láìkí owó díẹ̀. tó pọ̀ jù. àgbẹ̀ àjọbí ewé láìpẹ́ yìí. yes. ìbéèrè kan tó kù rèé. lọ́dọ̀ àwọn ìyá wa ẹ jọ̀ọ́ láàrin ọkùnrin àtobìnrin ta ló láìkí owó jù. láàrin ọkùnrin àtobìnrin ta ló láìkí owó jù. láàrin ọkùnrin àtobìnrin ta ló ń ṣe ṣìnà jù. àní ta ló ń ṣe ṣìnà jù. láàrin ọkùnrin àtobìnrin ta ní nọ́mbẹ̀ ta ní òkè sí nẹ́tíwọ̀kì lórí fóònù ẹ̀ tó bá ń wọgbó lọ. mi ò gbọ́. láàrin ọkùnrin àtobìnrin ta ló ń forúkọ mí sèfù nọ́mbà. bọ́ọ̀ lè ṣe mọ gbogbo ẹ̀. ó yà mí lẹ́nu ẹja kọ́ máa yí. bọ́ọ̀ lè ṣe mọ gbogbo ẹ̀. jáwọ́ máa yí mọ́kùnrin kí wọ́n jẹ. orí káwọn yí mọ́kùnrin. orí fóònù ni. ó wá gbà jẹ. ẹ kú àfaradà ẹ̀yin obìnrin o. ó àfaradà. ẹ kú àfaradà o. yes. ọlọ́run ò ní lé ń di ẹrù yín o. kí lẹ rù wọn. kí lẹ rù yín lé ọkọ. ọmọ àbọ̀mọ́ àlọ́mọ gángan àbọ̀mọ́ gángan. welcome on board. yes. tí bá náwó ẹ̀sẹ̀ àtúntò ẹ̀ máa wọ o. ṣé wo. ọpẹ bẹ́ẹ̀ gbà. ọlọ́run náà ló wọ. ọlọ́run náà ló wọ. owó ìkókù lọ kó kárò lọ. kókù lọ kó ọkọ bẹ́ẹ̀ gbà. máa gbà. ó múlẹ̀ lẹ́yìn. gbọ́dọ̀ fi ká o. sọ́wọ́n ò ní fẹ́ wọ́n jọ. ẹ̀gbọ́n mi bàbá mi. aṣíwájú rere. yes. ojú ò ní fún akẹ́kọ̀ọ́ tiẹ̀. àmín. àjọbí ewé àrẹ̀mú. lónìí. jọ́sì. ẹ máa rí ìrẹ̀wò. jọ́sì. eléré máa ya pábí lónìí. gan-an. ìwọ̀n bá gbẹ́dá díẹ̀ ló kú ni. tó lè tó fún máa yapa. wọ́n á pè wọ́n fún wọ́n pè wọ́n ni. wọ́n á pè wọ́n gẹ́gẹ́. lónìí mo kọ́kọ́ rí ìbà fọlọ́wọ́n bá. ọba ṣẹ̀dá ọba ṣẹ̀dá ọ̀run. ọlọ́run aláwùrà dákun mọ́ padà lẹ́yìn tiwa ìjọba ewé dáre mú babaláńsì àgbà. ìbà fún Olódùmarè ọba tó dá gbogbo wa. ọlọ́jọ́ òní mọ́ padà lẹ́yìn mi èmi ẹlẹ́sẹ̀ mo dé àjíbọ̀rọ̀ ọba àgbàyà. aráàgbà ń dà ó aráàgbà ń dà ìgbà tí sẹ́pà yìí kú ó aráàgbà ń dà ó. aráàgbà ń dà ó aráàgbà ń dà ìbá ṣe pa yìí kú ó aráàgbà ń dà ó. aráàgbà ń dà ó aráàgbà ń dà ìgbà ṣe pa yìí kú o aráàgbà ń dà o.